ẹ káalẹ́ lọ́kùnrin lóbìnrin mo tún kí ẹ káàsán ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa lẹ́nìí láti ẹ lè tó tá a gbé wa lẹ́nìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ làábọ̀ mọ́ fi sàríkọ́gbọ̀n wọn ní fọ̀rọ̀ wa sàríkọ́gbọ̀n. kí là ń pè lọ́rọ̀ ọlọ́rọ̀ la fi ń sàríkọ́gbọ̀n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló yẹ ká fi máa sàríkọ́gbọ̀n ká má fọ̀rọ̀ wa sàríkọ́gbọ̀n wòmí ká tó lọ bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́nìí ẹ jẹ́ ká sọ báyìí. tẹ́ bá wojú àwòrán ẹ̀ dáadáa ẹ rí òṣèré Nollywood kan Mr. Ibu wọn ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí tó lágbára díẹ̀ tó dẹ̀ ga jù bẹ́ẹ̀. àwọn òṣèré wa tí wọ́n ti múnú wa dùn lájọjọ́ tó ti pẹ́ ẹ̀ ṣe jẹ́ á ràn wọ́n lọ́wọ́ tó bá nídìí ẹ̀pù wa kọ́mọ̀ wá kú tán ká má mọ̀ tó black káàkiri. ẹ já fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹ mọ̀ sọpá nìkan la gbọ́n. Mr. Ibu ó ní ìdìrànlọ́wọ́ gbọ́ ọmọ Nàìjíríà báyìí àkáǹtì nọ́mbà ẹ ti wà káàkiri orí social media ẹ bá wa ràn lọ́wọ́ ẹ bá a gbé dìde ẹ bá a gbé dìde lórí ààrẹ tó wà ẹ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fún ní nǹkan náà lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ fi dá padà fún yín ẹ já gbé e kúrò lórí ààrẹ kò lè dárì mọ́. àìsàn ń sọ fún ni tó bá fẹ́ mú yan bíi tọlọ́jọ́ náà ní akàndé àwọlé wẹ́rẹ́ náà ní ẹ wo mi ẹ já mọ́ dúpẹ́ fọlọ́run gbogbo òpòkípò tá a bá wà lénìí. Mr. Ibu ó wà lórí ààrẹ báyìí o ẹ jọ̀ọ́ ẹ bá ní ràn lọ́wọ́ gbogbo wa náà láti gbádùn ẹ̀ láwọn àárín kọ̀ọ̀kan láwọn àárín méjì tó ti dùwánú tó ti pa wá lẹ́rìí stand up comedian comic actor ni Mr. Ibu dẹ̀ nice èèyàn gidi ni ẹ jọ̀ọ́ ẹ bá ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin celebrity ẹ̀ ń tó celebrity gbogbo àwọn tó rí sí Nàìjíríà pátápátá ẹ bá ràn lọ́wọ́ ẹjọ́ dìde kó lórí àṣà kó fẹsẹ̀ ara ẹ̀ méjèèjì ní padà láti ẹ̀ lè tó ká tó bọ́ sórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi sọ pé kọ́mọ́dà pa àyàn fún yín ní tó ń lọ lọ́wọ́ yìí nìyẹn Mr. Ibu ń ṣàárẹ̀ o Mr. Ibu ń ṣàárẹ̀ o ẹ já ràn lọ́wọ́ o Mr. Ibu ń ṣàárẹ̀ ọmọ ẹ ti ké gbàjarì sáyé ìyàwó ẹ náà ti sọ bẹ́ẹ̀ ó ní kíni ó ní ẹran bàbá àwọn lọ́wọ́ ó ní ìdìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ má jà dúró tó bá kú tán ẹ wàá mọ̀ kọ gbogbo rest in peace nǹkan káàkiri orí social media Mr. Ibu ò gbọ́dọ̀ kú o Mr. Ibu ò gbọ́dọ̀ kú a ti kọ́gbọ́n náà rí nípa ti Mohbad a tètè dá sí náà lójú òde bó ti dà yẹn gbogbo àwọn ajáde wọ̀yọ̀wọ̀yọ̀ lẹ́yìn ikú ẹ̀ ẹ má jẹ́ kí Mr. Ibu ó kú. méjì ó tọ̀dọ̀ ọjà ọ̀pàdé àdúgbò obìnrin wọ́n ní ọmọ mi padà sẹ́yìn ta ló parun kò lè wọ̀ lórí ẹrú ní kí máa ń saroko ọgbọ́n ló rán mi kí n kiri lọ ìyá gbági náà lórí ẹ̀ ó dáwé ẹ̀ dalẹ̀ lórí ó tún forí oyè ó fi kún fún ẹrú ṣe dájà ara mi wọ́n di ládùn wọn tó ta lọ́la èrò ọ̀tá lórí ayé mi èrò ọ̀tá lórí ayé ẹ̀yìn. ṣé ẹ rí ilé ayé tá a wà yìí kò sẹ́ni tí ò kí ń níṣòro kò sẹ́ni tí ò dẹ̀ lè níṣòro ìṣòro ò kọ́ pé mo gbọ́n tó o bá gbọ́n bíi ká sí nǹkan tíṣòro bá dé yóò sọ ọ́ dọ̀dẹ̀ ni àwa dàbẹ̀ polú ò mọ̀ ọ́ ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó níṣòro lè ní kí ó ṣe pé wọn ò mọ̀ ṣe business tó ń ṣe tó ń fún ẹ lówó tó ń fún ẹ lọ́lá ó lè gbé ẹ lulẹ̀ níjọ́ kan ó wà déèyàn yẹpẹrẹ wàá máa wò pé àṣìṣe wo ló ṣe gan àṣìṣe wo ló ṣe àṣìṣe wo ló ṣe. àwọn èèyàn kan bẹ̀ lábẹ́ tó ní láàká ìjọba orí ẹ̀ lọ. ohun tó bá ń ro tó bá lè ṣe ìsúnmọ́ rẹ̀ kẹjọ pẹ̀lú. àwọn èèyàn kan bẹ̀ lábẹ́ tó ní láàká ìjọba orí ẹ̀ lọ. àwọn èèyàn kan bẹ̀ lábẹ́ rẹ̀ tán ní làkà ìjọgbọ́n orí rẹ̀ lọ. gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ jẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ẹ jẹ́ àfi sàríkọ́gbọ́n ẹ má jẹ́ káyé fọ̀rọ̀ wá sàríkọ́gbọ́n Mr. Ibu wà lórí ààrẹ báyìí o Mr. Ibu ò gbọ́dọ̀ kú o ọmọ Nàìjíríà tí Mr. Ibu bá kú ojú ti gbogbo wa pátápátá gbogbo wa pátá lójú tì ojú òde ní tiwa àwọn èèyàn ó dìde Obi Cubana ẹ̀yin celebrity P-Square gbogbo yín Davido Burna Boy ẹ̀rọ Mr. Ibu lọ ay comedian Alibaba great comedian ṣèyí lọ gbogbo yín celebrity àtẹ́ńtà adarúgbà ẹ̀ dìde ẹ̀rọ Mr. Ibu lọ́wọ́ ẹ̀ mọ̀jẹ̀ Mr. Ibu ó kú Mr. Ibu ò gbọ́dọ̀ kú.
Hits Production. fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọ́n sọ pé wọ́n ni. ẹ jẹ́ àfọgbọ́n ọlọ́sọgbọ́n ẹ jẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹ jẹ́ àkọ́gbọ́n nípa ti Mohbad tó kú ọmọ yẹn ti ń pariwo pé òun wà nù problem gbogbo wa ti bẹ́ẹ̀ ní tí ó kàn wá ni. gbogbo orin tó ń kọ ó ń kọ orin ẹbí ẹni tó ti fẹ́ kú tó wà nù ìṣòro gbogbo wa kàn ń jó ni àwo lyrics àwo mẹ́sẹ̀ tó wà nù orin yẹn. ó wá kú tán nìyẹn o everybody wá gbé ẹ tí ẹ wo social media ẹ gan ń gbà mí gan a mọ yà mí lẹ́nu díẹ̀ ẹ pé dì í nígbà tí Mohbad kú ariwo Mohbad ní tó bá sí Facebook ẹ tó sí TikTok ẹ Mohbad ní ó lọ díẹ̀ kí Mohbad tó dé ọ̀rọ̀ Moyo ní set video rẹ̀ tó jáde ńgbà yẹn la kọ́ gbé kẹ́kẹ́kẹ́ bọ̀dì bẹ́ẹ̀ sí gbé nígbà tí Mohbad dé ó pa ti Moyo mọ́lẹ̀. àwọn bọ̀rọ̀ Mohbad lọ bẹ́ẹ̀ sàtífíkẹ́ẹ̀tì Tinubu wá wọlé àgbàgbé Mohbad bẹ́ẹ̀ ó tún wọlé ẹ̀bọ̀dì orí kan mi gbé mọ́ ti sàtífíkẹ́ẹ̀tì Tinubu lọ Chicago ó ṣe fẹ́ẹ̀kì kò ṣe fẹ́ẹ̀kì gbogbo sàmẹ̀dà ń gbọ́ táìmù tẹ́ bá ń wò yìí ìkọ́mọ́ pàkan mọ́lẹ̀ ni mò ń sọ fún ẹnìkan jò ní mo ní wọn wo ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì Tinubu yìí ó máa tó wọlé o kí nǹkan ṣẹlẹ̀ lásán ni àwọn aya ti gbàgbé ẹ̀ kálukú ń wá followers ni. kí ló ń rè lọ́wọ́lọ́wọ́ yìí dark black man olóore lọ́wọ́lọ́wọ́ yìí tí Blessing CEO gbé sáyé ṣé ẹ mọ̀ pé ńgbà míì ẹ̀gàn á dọ́là Blessing CEO kò sọ pé kò ṣe pé ó fẹ́ sọ ní sọ pé dark black man èèyàn dáadáa ni ó sọ̀rọ̀ pé ó dọ̀tí ó dàbí kinní torí yẹn lọ sọ́jà ó wọ bedroom slabs lọ sọ́jà gbígbà nísọ tí ó sọ̀rọ̀ ìtàn bí gbogbo social media ṣe gbé nìyẹn ó kàn katapọ́ọ̀tì dark black man sókè ni ìyẹn ló wá ń dànà ìrìn báyìí àti gbàgbé ọ̀rọ̀ sàtíkẹ́ Tinubu àti gbàgbé ti Mohbad àti gbàgbé náà Mr. Ibu ló tún wá dé yìí ṣáàtú fẹ́ ṣe bẹ́ẹ̀ ká tún gbàgbé Mr. Ibu kájọ Mr. Ibu ò gbọ́dọ̀ kú. àwọn èèyàn kan tẹ lábẹ́ tó ní lábẹ́ ìjọba orí ẹ̀ lọ. rántí ìkan ọgbọ́n àtẹrù tọjọ́ ṣe ọgbọ́n ènìyàn tó dára tó rẹwà láwùjọ ẹrú ènìyàn tó dúró rẹwà. bá a bá ní ṣòro ẹjẹ́ ara lọ́wọ́ ńgbà tá a bá ní ṣòro èèyàn ò sunwọ̀n láàyè àbí ààyè ìlà jogún ọ̀rẹ́ Mr. Ibu wà lórí ààrẹ báyìí gbogbo èlò lọ́fẹ́ ná tẹ́ fẹ́ gbé lọ abroad gan èlò lọ́fẹ́ ná ẹnìkan lásán lè gbówó ẹlẹ̀ Nàìjíríà láwọn àwọn ṣe àmọ́ pé àwọn celebrity kan ń lo fake life àwọn real one wà àwọn Davido Burna Boy P-Square Obi Cubana E-Money Seyi Lọ AY Alibaba àwọn lè gbówó yìí lẹ̀ ẹgbẹ́ lọ ní òyìnbó ẹmọ́jì òkú tán tó bá kú tán tá a bá rí lórí Facebook ìpè láàmú ọ̀sẹ̀ fún yín o. àfinúwénú kò mọ jẹ́wọ́ àfojúdi àwa ẹ̀dá kan àròpin wa kúrú jọjọ wọn bá rẹ ní tó gbìyànjú láti gòkè inú àtúnmọ̀ bí wọn irú ẹni náà bá gòkè lábẹ́rẹ́ ayé òní gbàgbé rẹ onílárí ọ̀rẹ́ mi kò sẹ́ni tó mẹ́ni tó mọ̀lá. ọmọ ọlọ́pàá ṣọgbọ́n ọ̀sán fún wọn ní kọlùkọ́. ọ̀rẹ́ wa ọmọ ọlọ́pàá ṣọgbọ́n ọ̀sán fún wọn ní kọlùkọ́. àwọn èèyàn kan tẹ lábẹ́ ìjọba orí ẹ̀ lọ. ọgbọ́n pẹ̀lú oní oníṣẹ́ kan láti ṣe èrò ọgbọ́n lórí ẹrú rẹ̀ ìkorúkọ ẹrú láti bàjẹ́ orúkọ ẹrú bá bàjẹ́ báwo ló ti fẹ́ lóògùn rẹ̀ ẹ̀wọ́ṣẹ́ ọlọ́wọ́n bá ara tó fi ṣàánú ẹrú ẹ̀ bá mi kà lọ. ọmọ ọlọ́pàá ṣọgbọ́n ọ̀sán fún wọn ní kọlùkọ́. ọ̀rẹ́ wa ọmọ ọlọ́pàá ṣọgbọ́n ọ̀sán fún wọn ní kọlùkọ́. lára mi àwọn èèyàn kan tẹ lábẹ́ tó ní lábẹ́ ìjọba orí ẹ̀ lọ. ọjà kan fẹ́ ní ìlú yẹn. kábọ̀ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ lórí ńta abáwálálẹ̀ Lukman Ahmed lórúkọ tèmi ọmọ bàbá pélépélé ńta kọ̀bọ̀mọjẹ́ Ìbàdàn ní mi ń lé Olúyọ̀lé káyàrè ẹrù ńlá ẹjá lọ bí tá a abáwálálẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ akọ̀yà sọ́dọ̀ Mr. Ibu ni kálíbà sọ fún yín pé Mr. Ibu wà lórí ààrẹ báyìí o ó wà lórí ààrẹ báyìí ẹ bá a rọ̀ lọ́wọ́ ẹ bá a help ẹ má jẹ́ òkú ká tó wá máa kọrin arò káàkiri. wọ́n ní ọmọ
ọmọ mi padà sẹ́yìn ta ló parun kò lè wọ̀ lórí. ẹrú ní kí máa ń saroko ọgbọ́n ló rán mi kí n kiri lọ. ìyá gbági náà lórí ẹ̀. ó tún fowó oyè ó fi kún fún. iléeṣẹ́ káàrẹ̀dò láwà tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe tá a fi dé kalẹ̀ sí ìlú Accra ní Ghana. ọgbọ́n ni ká mọ kọ́ra wa, ọgbọ́n ni ká mọ ayé ń kọ́ wa lọ́gbọ́n ni. ìṣẹ̀ tó ń ṣẹlẹ̀ sáwọn kan ó ń kọ́ àwa tá a sì kù láyé lọ́gbọ́n ni. ẹni tó rí lánàá tó rí ìjẹta wọn á ló mọ̀ ti sàárẹ̀ wọn á náà ló ní stroke wọn á máa wò pé àti bá a sọ̀rọ̀ ń jẹta gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn tó wà lára ǹdíwà ẹ̀ ó kọ́ wa lọ́gbọ́n ni ẹjẹ́ àṣàánú ẹjẹ́ àṣoore oore òun gbé ẹni tí ó sọ fún ẹ lò ní mọ̀. àwọn èèyàn kan bẹ lábẹ́ tó ní làákà ìjọba orí ẹ lọ. ẹni tó lọ ń bá fi tìyẹn ọ̀rẹ́ mi dá. Lúpọ̀ Ahmed lórúkọ tèmi ọmọ bàbá pélépélé ń ta kọ̀ ọmọ jẹ́ Ìbàdàn nílé Olúyọ̀lé káyá ni mí ẹrù ńlá ẹ wò mí. ẹ jẹ́ ká lọ báyìí ẹ jẹ́ ká lọ bí n ta bá gan lé ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ẹja fi ṣàríkọ́gbọ́n. àwọn èèyàn kan bẹ̀rẹ̀ tán ní làákà ìjọba orí rẹ̀ lọ. ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí là ń pè lọ́rọ̀ ọlọ́rọ̀ ẹ jẹ́ àṣẹ báyìí. ilé ayé tá a wá tá a rí tá a dámọ̀. tó o bá ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ títì tó ní bàrà kan bá sọ fún ẹ pé àkóbá dábà ọlọ́mọjàre tó o bá lówó kó o fún un tó o bá lówó sàmì síkùn ara ẹ pàkóbá àdábà ọlọ́run ní jí orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ la wà ń bẹ̀ ń là ń sọ fúnra wa báyìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n ọlọ́run ní jẹ́ kó fọ̀rọ̀ tiwa ṣàríkọ́gbọ́n àkóbá àdábà ọlọ́mọjàre àkóbá àdábà ọlọ́mọjàre ó bá lówó fún wọn bó o lówó sàmì sápò ara ẹ kí ló ṣẹlẹ̀ kí la fẹ́ mú wa lẹ́nìí nípa ọ̀rọ̀ ọlọ́rọ̀. ọmọkùnrin kan wà lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ ló ń gbé ó ní iléeṣẹ́ travel and tours tá à ń pè ní travel agent àwọn tó máa ń ràn yàn lọ́wọ́ tó bá fẹ́ lọ lóyìnbó tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì tó bá fẹ́ gba físà iṣẹ́ tó ṣe nìyẹn ó dẹ̀ rí jájẹ níwọ̀n bá ta rẹ̀. wá wò mí ó ń lọ bẹ́ẹ̀ lọ́jọ́ kan àwọn ọkùnrin mẹ́ta kan wá bá a lọ́fíìsì wọ́n làwọn fẹ́ ṣe físà Turkey. wọ́n dúnàdúrà wọ́n jọ bára wọn sọ̀rọ̀ pé òkè á ṣe báyìí. wọ́n kó pásítọ̀tì wọn sílẹ̀ wọ́n dẹ̀ fi advance náà sílẹ̀. ọ̀gbẹ́ni Wálé ní yóò tó ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan kí físà náà tó rẹ́dì wọ́n làwọn gbà ṣùgbọ́n àwọn ń kánjú. Mr. Wálé wá gbaṣẹ́ náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe díẹ̀ ó ń lọ bẹ́ẹ̀. ká tó wí ká tó fọ̀ físà náà máa jáde ó dẹ̀ pe àwọn tó ní físà náà pé ẹ wá bá mi lọ́fíìsì o físà yín ti jáde kẹ́ ẹ kó balance owó yín wá kẹ́ ẹ wá gba físà yín. jọ́ kejì àwọn mẹ́tẹ̀ẹ̀ta dé wọ́n wo páálí wọ́n rí pọ́ tilẹ̀ wọ́n sọ fún Mr. Wálé pé kò sí balance lọ́wọ́ àwọn ní ìsìn but Benin làwọn fẹ́ lọ ti mú balance wá ní Ẹdó. Mr. Wálé wá ní yóò tó gbà wo kẹ́ tó dé àwọn làwọn ń lọ ní Friday yìí tí wọ́n bá yẹ ti dọ̀hún tí wọ́n bá ti dé àwa kó balance ẹ̀ wá fún. Meanwhile lásìkò tí Mr. Wálé ń ṣe físà náà lọ́wọ́ ìyàwó rẹ̀ ó fẹ́ sòkú òkú ìyá rẹ̀ ní Àkúrẹ́. so òun náà múra àti lọ sákúrẹ́ ni so nígbà táwọn yẹn wá bá pé àwọn fẹ́ lọ bó wá ní Benin òun náà wá rò pé òun là Àkúrẹ́ níjọ́ Jímọ̀ níjọ́ lẹ́yìn lọ wọ́n níjọ́ Jímọ̀ pé ẹ jẹ́ kó kú tẹ̀lé yín dé Benin tó bá gbowó ẹ̀ tán òun á mọ gbàbẹ̀ lọ sí
Àkúrẹ́ wọ́n fàdéhùn síbẹ̀ kálukú ẹ̀ bá tiẹ̀ lọ. Àkóbá àdábá ọlọ́run mọ̀ ní jáàrì ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ kò mọ̀ ní yalé tọ̀ wá. Béèyàn bá ṣàṣìṣe kéékèèké kan ayé abúyàn wọ́n á sọ̀rọ̀ sí yàrá lórí ọ̀dẹ̀ ṣùgbọ́n wàá mọ̀ pé àṣìṣe ò kọ́gbọ́n. Yorùbá ló sọ bẹ́ẹ̀, àṣìṣe ò kọ́gbọ́n. Àwọn ọkùnrin àti Mr. Wálé wọ́n fi àdéhùn sí ọjọ́ Friday pé àwọn á gbé Mr. Wálé délé so àwọn mẹ́rẹ̀ẹ̀rin jọjọ máa lọ sí ibi táwọn ti fẹ́ fún lówó ní Benin kóhun tó ló wọn gbàbẹ̀ lọ sí Àkúrẹ́. Ọlọ́run gbogbo ohun tá a dáwọ́lé tí ó kú bá wa ọlọ́mọjà dáwọ́lé. Téèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ bá ṣe mistake kan tó wá jáde lórí ẹ má bù ẹ má sọ pé gọ̀ kò sẹ́ni tó gbọ́n tán tá a ṣe bá fẹ́ dé. Àṣemọ́ sọ̀yàn dòmùgọ̀ ni ọlọ́gbọ́n á dòmùgọ̀ ẹni tí ò tiẹ̀ lẹ́nu àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ sẹ́ kàntànkàntàn wọ́n náà wá lé wàá máa wòran pé lójó tó rọ̀ ó kẹ́ ẹ lépọ̀ mẹ́dì rẹ ni. Ó ń lọ bẹ́ẹ̀ ó ń bọ̀ bẹ́ẹ̀ ọjọ́ Jímọ̀ pé àwọn arákùnrin bá gbéra ó dilé Mr. Wálé ìyẹn lẹ́gbẹ́dá pé àwọn ti rẹ́dí àwọn ń kọjú. Nígbà tí wọ́n máa délé Mr. Wálé òtútù tá à ń sọ mu ibà mú lóru mọ́jú ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìyàwó rẹ̀ ò sí nílé láti tọ́jú ẹ̀ yẹn ti wà lákùrẹ́ ìdéhùn pé òun náà bá lákùrẹ́ níjọ́ sátidé yẹn. Nígbà táwọn ọkùnrin ìdé wọn rí pé Mr. Wálé bó ṣe ń gbọ̀n bó ṣe ń ṣe nǹkan kan wá ẹ ṣe ń ṣe iṣẹ́ ẹ lè máa tẹ́ ẹ rò pé ẹ lè tẹ̀lé wa bá Mr. Wálé lòun ò lè travel oṣù wáyé ẹ jẹ́ kó wà lé tẹ́ ẹ bá gbowó náà tán òun á fún yín ní ibi tẹ́ ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí. Àkúrẹ́ gan tó ń fẹ́ lọ yìí òun ò lè lọ mọ́. Wòmí làwọn arákùnrin ìbá lọ. Mr. Wálé wá wò pé at least níjọ́ sátidé wọ́n á sẹ́ǹdì owó sóhun òun ò tẹ́ lọ Àkúrẹ́ bọ̀bẹ̀ wọ́n á lè sẹ́ǹdì owó sí ìyàwó òun nígbà tó wọn ò ní lè wá mọ́ yẹn. Ọlọ́run bá ìwọ lámọ̀ sí ìwọ ló tó sìn. Ikú òjijì rẹ lórí mi lénìí, ikú ọmọdé rẹ lórí mi lénìí, ikú àgbàlagbà rẹ lórí mi lénìí, ikú òjijì Ọlọ́run bá ń rẹ lórí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni a fi sọ gbọ́ àfi mọ́ kọ́gbọ́n ayé ò ní fọ̀rọ̀ wa sàrí kọ́gbọ́n. Friday night lọ Saturday ń lọ dẹ́ Mr. Wálé ò gbọ́ kankan látọ̀dọ̀ àwọn boys mẹ́ta yìí. Ó bá mú fóònù pé kóun tiẹ̀ pè wọ́n wò àbí wọ́n ti ṣe fàájì kọjá géèjì ni. Ó pa aago ẹnìkíní kò lọ, ó pè kejì náà kò lọ. Ó mọ̀ pé wọn kú lè jẹun lówó pásítọ̀tì wọ́n sì wà lọ́wọ́ òun ló sì máa ra tíkẹ́ẹ̀tì fún náà tó bá lọ sóò kò fi bẹ́ẹ̀ wà wọ́ọ̀rì mọ́ọ̀jì. Ó kọ̀ pé kó ń gba balance wọn kí ti tọ́kì yẹn kúrò ń bẹ́ẹ̀ ni. Lọ́kílẹ̀ ó try nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta nu wọn ètò dàbí ọ̀gá wọn yẹn aago yẹn ń lọ. Òun ti wá múra pé òun á sọ̀rọ̀ sí wọn pé àwùgá o èní ni sátidé gan ti fẹ́ kọjá ní tó ń fẹ́ fowó ṣe gan ẹ̀ jẹ́ kóun lè fi ṣe mọ́. Ẹ̀ ló tó ṣe báyìí ẹnìkan ló gba aago lódì kejì. Oríta nìyẹn àwọn ní Mr. Wálé ni òun fẹ́ bá lágbátá tó ní fóònù ìsọ̀rọ̀ ni báwo lè ṣe sí ó ní wọ́n wá ṣe nǹkan lọ́fíìsì owó ní kejì pé àwọn jọ̀rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ǹjẹ́ ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀? Àwọn arákùnrin àsámúrọ̀bà ni wọ́n. Nígbà tí wọ́n ń kó ọjọ́ Friday ẹ̀ wọ́n fẹ́ lọ sí tájẹ̀tì mọ́tò kan lójú ọ̀nà Benin yẹn tó fẹ́ lọ rọ́ọ̀bù. Wọ́n lè sọ fún Mr. Wálé pàmòrọ̀bà làwọn Ọlọ́run tó wá fi àárẹ̀ ṣe Mr. Wálé ní òjò lọ forí gbé kú lọ́jọ́ náà.
àwọn mẹ́tẹ̀ẹ̀ta pátá làwọn ọlọ́pàá padà nù. nígbà táàrẹ̀ Musa wálé lọ́jọ́ Jímọ̀ yẹn á ti máa ro burúkú àwọn Ọlọ́run kí ló ṣe mí kí bí amúdẹ̀fẹ́ travel irú òtútù irú ìgbà wèrè wálé ti rí i tọ́lọ́run bá ń ṣe dáadáa fún àgbà míì a máa rò pé burúkú ló ń ṣe ni Ọlọ́run á máa fi nǹkan díyàn lọ́wọ́ torí nǹkan burúkú ń bà ṣẹlẹ̀ sí èèyàn ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ ìta ń lé lọ́wọ́lọ́wọ́ ńgbà yẹn náà ló máa ń jẹ́ pé a máa ń mọ̀ pé Ọlọ́run tó ṣe yọ̀ọ̀dá o Ọlọ́run tó ṣe yọ̀ọ̀dá o Ọlọ́run tó ṣe yọ̀ọ̀dá o bó ṣe máa ń rí nìyẹn. fóònù jábọ́lẹ̀ lọ́wọ́ Mr. Wálé ọlọ́pàá ló gbé pé àwọn tó ń pè yìí wọ́n ti jẹ́ pé Ọlọ́run ẹ wá wọlé ayé. ká ló tẹ̀lé wọn lọ́njọ́ náà ni a lọ bíi novice ní sóhun òkú mọ̀ nǹkan kan bí wọ́n ṣe pa ọ náà dànù nìyẹn. ibà tó wá mú yẹn ń gbà yẹn ó tẹ̀ wá ń dúpẹ́ fọlọ́run tiẹ̀ fi ibà sí òun lásìkò náà débi pé òun ò lè rìn ẹ̀rí ilé ayé bó ṣe rí. gbogbo òpó tá a bá wà gbogbo tó bá ṣẹlẹ̀ sí aláwọn àkókò kọ̀ọ̀kan ẹ mọ̀jà mọ́ blame Ọlọ́run torí ntọ́lọ̀ ń mọ̀ nípa wa táwa gangan fúnra wo ò mọ̀ ló pọ̀ jù. tọ́lọ́run bá fẹ́ ṣe dáadáa fún ẹ ó lè kọ́ fi burúkọ sí ẹ wájú pé bóyá táìmù tí dáadáa yẹn fẹ́ dé ó ṣeé ṣe kó gbẹ̀mí ẹ ó ṣeé ṣe kó rán ẹ lẹ́wọ̀n ẹ ti rí ilé ayé bó ṣe rí nìyẹn. Mr. Wálé bọ́ lọ chọ́ọ̀chì ó lọ dúpẹ́ pé Ọlọ́run ló mọ̀ yọ̀hún Ọlọ́run ló mọ̀ yọ̀hún Ọlọ́run ló mọ̀ yọ̀hún. ilé mò ń sọ fún wa pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ẹja fi kọ́gbọ́n ẹni tó bá mọ̀ délédélé ẹ mọ̀ mọ̀ sọ̀rẹ́ ẹja àjọ lọ ẹja àjọ rìn ṣẹ́ ń lọ kinní kan ni ẹlòmíà pàdé ara wọn nu mọ́tò wọ́n ti dọ̀rẹ́ náà nìyẹn ò mọ irúṣẹ́ tó ń ṣe ò mọ̀ rí láti ibì kankan even ọ̀rẹ́ tó rí tó mọ̀ láti bíi 10-20 years gan tó bá pàdé ẹ lójijì ẹ kíra yóò mọ bá tiẹ̀ lọ ni ó mọ bóyá ọlọ́pàá ń tẹ̀lé ó mọ bójú níṣòro tiẹ̀ ó mọ tó ń ṣe bóyá mọ̀rọ̀bà ni bóyá ń jìbìtì níbí kan ni ó mọ lórí ètò ọ̀rọ̀ ọlọ́rọ̀ lálẹ́ yìí ìta sọ ni ẹ pé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ sí wa láburú tọ́lọ́run ó fi dè tó fi ti aburú kò lọ́dọ̀ wa tó bá ṣẹlẹ̀ sí wa ẹ mọ̀jà blame Ọlọ́run torí tí aburú bá ṣẹlẹ̀ sí yàn àìrántí pé bóyá Ọlọ́run fi ṣe nǹkan kan fún wa ni kí n tó bá jù bẹ́ẹ̀ ló ń bà ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ yóò ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ lè ṣe ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àná ọba ìní ọba ọjọ́ gbogbo ọwọ́ aṣọ. wo mi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni a mọ̀ mú wa fún yín ẹja máa fi kọ́gbọ́n Ọlọ́run ọba aláàánú kò ní jẹ́ kán fọ̀rọ̀ tiwa sàrí kọ́gbọ́n. àìmọye èèyàn bẹ́ẹ̀ ló ti lọ bẹ́ẹ̀ tí ò mọ̀ bẹ́ẹ̀ tó wọnú kátàkù báyìí tó wà lẹ́wọ̀n ní ìsàbítọ́ ti pàdánù lórí ẹ̀sẹ̀ àìmọ̀dí lórí àìṣèwádìí àwọn tó ń bá rìn gbà míì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ikú òjijì ò ní pa wá kò ní pọ ọmọ wa kò ní pa àwo wa ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́nìí ẹja fìtì síbẹ̀ náà. ẹ jẹ́ ká ló fẹ́ oko Yorùbá pẹ́tẹ́pẹ́tẹ́ lọ́kùnrin lóbìnrin ọba ẹlẹ́ẹ̀karùn-ún yẹn nílùú Ghana o 1970 to 1998 Chief Adi Anuja Berigino Prima ọlọ́nkẹ́wọ̀n ọba ẹlẹ́ẹ̀kẹfà yẹn nílùú Ghana o 1998 to 2009 Chief Adele Asisi Berigino Prima ọlọ́nkẹ́wọ̀n ọba ẹlẹ́ẹ̀keje yẹn nílùú Ghana o 2009. ẹ wò mí Lukman Ahmed lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ọmọ bàbá pélépélé ń ta akọ̀ bọ́mọ jẹ́ ọyá ẹsẹ̀ báyìí ǹjẹ́ wọ́n mọ̀dí tí ò fi rí ọkọ gbé ǹjẹ́ wọ́n mọ̀dí táwọn ọmọ rí ò fi yàn kan yanjú ǹjẹ́ wọ́n mọ̀dí tó fi gbẹ pé ìkórìíra ni gbogbo èèyàn ní sí ẹ ǹjẹ́ wọ́n mọ̀dí tó jẹ́ pé gbogbo tó bá dáwọ́lé ò ní bọ́ sí i ǹjẹ́ wọ́n mọ̀dí tílé ayé fi sú ẹ tó dàbí kó gbé nǹkan jẹ ǹjẹ́ wọ́n rò pé Ọlọ́run fẹ́ràn rẹ ǹjẹ́ wọ́n pọ̀ Ọlọ́run fẹ́ràn fámìlì rẹ ǹjẹ́ wọ́n mọ̀ bọ́lọ́run ṣe súnmọ́ ẹ tó àti tíwọ́ náà ṣe súnmọ́ Ọlọ́run tó. àìmọye obìnrin ló ń rò pé òun ò rọ́kọ òun dálé mosú ni Ọlọ́run ò fẹ́ràn òun kíní kan nǹkan gbáwo ǹjẹ́ wọ́n mọ̀dí tọ́lọ́run ò fi tí ì dẹ lóhùn tí ò tí ì fún ẹ lọ́kọ tó wù ẹ́ ẹ tó ń wọ́ ọmọ ń dó mọ̀dí tọ́lọ́run ò ti fi ì fún ẹ lọ́mọ náà dìsìn. ó wá lọ́kọ̀ọ́nù
ọkọ rẹ wá ń fìyà jẹ ǹjẹ́ o mọ̀ tọkọ rẹ fi ń fìyà jẹ. ọmọ dúdú kágbèjà ara wa kágbèjà ara. ìfẹ́ lọ́lọ́run fi. a mọ̀ pé ilé ayé yìí tó kọjú sẹ́nìkan ó kọ̀yìn sẹ́nìkejì ni. iṣẹ́ tẹ́nìkan ṣe là tó fi lówó tó fi là tó fi lu ẹnìkan á mọ̀ ṣe jẹ gbèsè. ìwà wa máa rò pé ọdọ̀ ń pọ́ lọ́wọ́n fẹ́ràn rẹ. ayé ni à ń wà ní ayé tá a dẹ̀ ń wà yìí à lè rí bá a rí gan àdámọ̀. wò mí tó o bá wà nílé ayé tó ń jẹ tó ń mu tó ń ṣe dáadáa tí ṣòro bá fẹ́ dé ọgbọ́n òun ràn o agídí òràn tí ṣòro bá máa dé báyẹn yóò dé náà ní tẹ́pẹ́ wa máa wé wàá wá bẹ̀ sí wá padà ṣé mọ̀ pé ó dàbí téèyàn bá sanwó nù ó gbowó lọ́wọ́ ẹnìkan 100,000 ó wá kó sápò ó wá ń yọ ń bẹ̀ òun náà òun yọ ń bẹ̀ òun náà ìgbà tó bọ́ lẹ́nu mọ́tò tó máa délé ò rówó mọ́. kò ní wípé tó bá rówó yẹn mọ́ ibi tí o ti bọ́ lẹ́nu mọ́tò ẹnìkan ló máa rí mọ́ ó ronú ibi tó wó ti wá sọnù kò ní yí ẹ wàá rí wáìnì brain ẹ títí kò ní yí ẹ. nígbà mo kó lẹ́ẹ̀kan mo kó sápò tòótọ́ ni mo ra bread nígbà mo ra bread yẹn mo fẹ́ nìkan ní 5,000 nígbà mo wọnú mọ́tò mo yọ owó fún kọ̀ǹdọ́tọ̀ nígbà tó wàá wá máa rántí fíìmù yẹn ní gbígbà tó rìn wáìnì ẹ̀ bẹ̀t ibi tí kinní ẹ ti sọnù ẹ gangan ló ní rírántí. ńlọ fi jẹ́ pé téèyàn bá máa níṣòro gbogbo ohun tó ń ṣe tó ń dáa náà ló mọ̀ ṣe ìṣòro bá máa dé ò ní mọ̀ di tó fi dé kò ní yéwọ̀ gan tó ṣẹlẹ̀ sí. ẹ bá mi ká lọ kájọ dára agbọnara wà lọrin títí dára mọ kó ara náà dá wọn sọ wọ́pọ̀ wọn dára rè ọlọ́gbọ́n olóye wọn sọ wọ́pọ̀. láwọn èèyàn pé àwọn kan ò mọ̀ páyé ń bẹ torí wọn rí dààmú rí ọlọ́mọjà rí dààmú ayé táyé bá sídìí hàn yàn á dàbí kéèyàn kú lójijì ni. kí la ti fẹ́ sọ fún ẹni tó níyàwó tó bímọ mẹ́ta tí wọ́n lọ ilé ọdún tán dẹ̀ ń pa àbọ̀ láti ilé ọdún tán dẹ̀ lásẹ̀ tó wọ́n dẹ̀ kú ó nìkan ni ò dẹ̀ kú. ọkọ nìkan ni ò kú àwọn mẹ́rẹ̀ẹ̀ta kú ìyàwó kú ó nìkan tó wa mọ́tò ni ò wá kú arọwà wo la fẹ́ pa fúrú èèyàn bẹ́ẹ̀ sáàlàyé ló ń ṣe ni àbí òmò mọ́tò wa dáadáa àbá kọ́ọ́lẹ̀ ọlọ́run nìyẹn. ọba gbogbo wo lẹ ọ̀rẹ́ wa ọ̀tá ń lùlù kó bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ni wọ́n fẹ́ rí wọ́n ṣe é ṣe tuntun tó ń dára sọ́ra fún wọn ta nọ́mbà ẹ̀ sí. ọ̀pọ̀lọpọ̀ ṣọ́gbọ́n wọ́n sọ fún wọn ní kọlọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ṣọ́gbọ́n wọ́n sọ fún wọn ní kọlọ́wọ́. àwọn èèyàn kan dé lábẹ́ kọ́dílà ká ìjọba orí ẹ lọ. ilé àpò ara mi wàhálà òkà nà tó ra aṣojodo ọ̀rẹ́ mi ló dà ó dàpọ̀ tó rò bí wọ́n apárí inú ẹlòmíràn tó bá tó dé wọn jẹ́ fún wọn nínú mi máa. àbí kí la fẹ́ sọ fẹ́ tí wọ́n sọ fún lọ́sibítù pé ọmọ àkọ́kọ́ tó bí yìí o operation ló fi ṣe o. wọ́n lò ní chance àti bí ẹ̀kọ́ péré sí i. ó tó bí ọdún mẹ́ta sígbà náà ó tún lóyún wọ́n ti sọ operation fún lójú ibi tí wọ́n ti ṣe lákòókò ẹ̀ náà. ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin tá a ní láyé òde òní ìtọ́lọ́run ṣe dá wọn kì í tẹ́ wọn lọ́rùn. artificial èèyàn lọ́pọ̀ jù nú àwọn obìnrin wa lẹ́nìí wọ́n á ti bóra wọ́n á ṣe láṣìṣì wọ́n á sọyọ̀ wọ́n á ṣèdí gbogbo nǹkan tọ́lọ́run sọ fóbìnrin tọ́lọ́run kọ mọ́bìnrin gbogbo ẹ̀ lọ́lọ́run lóbìnrin máa ń change. ọlọ́run tó dẹ́ ẹ ní pẹlẹbẹ mọ̀ pé pẹlẹbẹ ló fi ìtẹ́ ló fi dẹ́ ẹ bẹ́ẹ̀. ọlọ́run tó dẹ́ ẹ lọ́rọ̀bọ ti mọ̀ pọ̀rọ̀bọ̀ ló fi ìtẹ́ kó ti dẹ́ ẹ bẹ́ẹ̀ tó bá fẹ́ dá ẹ ní pẹlẹbẹ ni yóò dá ẹ ní pẹlẹbẹ ṣùgbọ́n lásìkò tá a wà yìí civilization náà pọ̀ débi pé obìnrin gbogbo nǹkan tọ́lọ́run dá sí wọn lára pátá ni wọ́n ń change. a bá sọ fóbìnrin pé lẹ́yìn eléyìí tó bímọ yìí o ò ní ṣáàṣà àti bí ju méjì tó ti bí náà lọ torí ó ti bóra so gbogbo bí tó ti ń ṣe operation yẹn
kò wá agídí náà fi rán lẹ́lẹ́kejì yẹn. àti mọ̀ tó nígbè sápá kan ẹrú ló wá ṣe lọ́dọ̀ mi ìdí mo bá rìn sí ni máa lọ ó ní ọgbọ́n lèèyàn fi ń là pẹ̀lú ọpọlọ lèèyàn fi ń rí ṣe ẹrú ní báwo. wo mi nígbà tó tó bí ọdún mẹ́ta obìnrin tá à ń sọ ìbá tún lóyún ìwọ tó fún wọn ní pé ò lè bímọ ju méjì lọ ó jẹ tó ń lo cream ó tún ń bóra ó bá lóyún ó tún di gbàlàgbàlà lọ́sibítù nígbà ò fẹ́ bímọ. àwọn dókítà sọ pé àṣẹ bá sọ fún ẹ pé ò gbọ́dọ̀ lóyún mọ́ òun ò lè bá ẹ mọ̀ òun sáré kọ̀fọ́kọ̀ òun abẹ́rẹ́ ẹ lè lo rọ́bà ní ẹ lè lo rọ́bà kó mọ́ lóyún èèyàn ń bá ìyàwó èèyàn sùn tẹ́ ẹ bá fẹ́ kó lóyún kò ní lóyún náà. ìtí mò ń sọ ìṣẹ̀lẹ̀ ní mọ̀dínà ní Ghana tá a wà náà ní lakrambi. nígbà ó dẹ̀ ti di bó ṣe léhun àwọn dókítà ò ní choice àfikún ṣe kí ni kọ́sọ̀ operation ẹlẹ́ẹ̀kẹta fún níbì kan náà tí wọ́n ti ṣe operation náà ni máa ń ṣe gbogbo ẹ̀ gbogbo ìgbà náà. tó fi ṣàmẹ́rù ẹ̀ bá mi kà lọ. ọ̀rẹ́ wa ara mi. nígbà tí wọ́n máa sọ operation ìtàn kán wá rán padà kò ṣeé rán padà mọ́ ó ti fẹ́lẹ́ ṣe ni ó ń já tí wọ́n bá ti rán iṣẹ́ lára ẹ̀ ń já wọ́n bá ti rán iṣẹ́ lára ẹ̀ ń já. ẹni mo dé pẹ̀tẹ́ ló á bá fọ́. wọ́n sọ fúnrábìnrin ìpèsè bá a sọ fún ẹ pé o mọ̀ lóyún mọ́ wọ́n wá tẹ́lẹ̀ ní mọ̀dínà hospital báyìí ni. ó wá ń fọ̀rọ̀ ara ẹ̀ sàrí kọ́gbọ́n wọn ríran wọn láti mọ́ bá tírìtì ẹ̀ ní jíjó nǹkan kan ní kò ṣeé rán mọ́. tí wọ́n bá fún ẹ nímọ̀ràn kan má rò pé wọ́n ń ṣe túnò gbogbo ẹni tó bá mọ̀nà jùyàn ló lè sọ ọ̀yàn nù. èèyàn méjì la parọ́ fún láyé èèyàn parọ́ fún lọ́ọ̀yà tí ó bẹ́ẹ̀lì èèyàn àbí tí ó rẹ́sítẹ́ǹtì èèyàn ní kóòtù èèyàn parọ́ fún dókítà rẹ̀ náà torí dókítà ò ní tàn ẹ́ jẹ gẹ́gẹ́ bí pẹ́ṣẹ́ǹtì ẹ̀ láyé. arábìnrin wà ń bẹ̀ bí oṣù mẹ́fà náà ń bá jó kò ṣeé rán mọ́ awọ ti fẹ́lẹ́ ó ti já. nígbà tí wọ́n rí i pé ó ṣe díẹ̀ tí ó ń jiná díẹ̀díẹ̀ ìṣẹ̀nà kúkú yọ wúńpù ẹ̀ ọkọ̀ ẹ̀ sáyẹ̀nsì pé wọ́n yọ wúńpù ẹ̀ dànù pé eléyìí yóò tún padà wá parẹ́ ẹ̀ síbí. àwọn èèyàn kan bẹ lábẹ́ kọ́nìlá aka ìjọba orí ẹ̀ lọ. kẹ́ni tọ́lọ́ ń bá fi tìyẹ ọ̀rẹ́ mi dákun ṣàánú fún wọn. àwọn èèyàn kan bẹ lábẹ́ kọ́nìlá aka ìjọba orí ẹ̀ lọ. àfọwẹ́wọwọ́ kó lè jara ẹni tó kàn ẹ́ lọ́rẹ́ rẹ̀. àwọn èèyàn kan bẹ lábẹ́ kọ́nìlá aka ìjọba orí ẹ̀ lọ. ó tó gbàǹgbò tó bá lè ṣe ìsúnmọ́ rẹ̀ kẹjọ pẹ̀lú. àwọn èèyàn kan bẹ lábẹ́. tó o bá lọ́rẹ̀ẹ́ tó o fọ̀rọ̀ lọ tó bá fún ẹ nímọ̀ràn má rò pé mọ̀ràn tó ń fún ẹ yẹn ò dáa kó o mọ bínú bó ṣe mọ̀ ọ́n sọ ló ṣe gbé kalẹ̀ yẹn. torí gbogbo wa pátá wà ní ayé yìí la máa ń lẹ́nu tá a máa ń fọ̀rọ̀ lọ ó dẹ̀ fọ̀rọ̀ lọ kó lè fún ẹ nímọ̀ràn ni. tó bá ti á fún ẹ mọ̀ràn yẹn bó o tiẹ̀ ní mú lò má jẹ́ kó hàn lójú ẹ pé mọ̀ràn tó fún ẹ ò dáa. torí ẹ̀ làwọn Yorùbá fi sọ pé nǹkan mẹ́ta lèèyàn kọ̀ọ̀kan rẹ̀ èèyàn má ṣe. àkọ́kọ́ ni pé tọ́rọ̀ rẹ bá lóun fẹ́ fẹ́yàwó má kọ̀ǹdẹ́mù pé a ò lè àyàwó kẹ̀ àṣẹ ọmọ tó fẹ́ fẹ́ nù àwọn ọmọ ilé wọn da ọmọ orí ìgboro ni ọmọ títì ni èèyàn ń kọ̀ǹdẹ́mù torọ́kùnrin míì ẹnu ẹ̀ rí bòlòbòlò ni bó o ṣe sọ fún ẹ náà ni ó ṣe gbé kalẹ̀ fún gẹ́ẹ̀ náà tí wọ́n bá wá fẹ́ra wọn tán níjọ́ bá lọ lé wọn ló mọ̀ gbọ́ pé ṣé màlà lẹ́jà àbẹ́bà wọ́n bá gbá màlà fún ẹ tó síwọ́ tó bòkèlè gbàgbọ́ síbẹ̀ iná máa fẹ́ wá ń gbà náà nílẹ̀ fà kárí kalẹ̀ tẹ́ ń dámọ̀ láwa wọn ẹ̀dẹ̀ láàdáńgbà náà bọ́rọ̀ ilé ayé ṣe rí nù àkọ́kọ́ nù ilé ayé èèyàn ó sọ pé kọ́ọ̀rọ̀ èèyàn má fẹ́ yàwó. ẹ̀kejì rèé o tọ́rọ̀ rẹ bá lóun fẹ́ kọ́lé tó o dẹ̀ wò pé bóyá agbára rẹ̀ ò tí ì lè kọ́lé yẹn bí wọ́n ṣe rò bó o ṣe mọ̀ ọ́n bó o ṣe rí i pé owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣe ṣùgbọ́n gbà mí wà ẹlòmíì gé sọ gbogbo bó ṣe tó fọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó bá lòun fẹ́ ra lòun fẹ́ kọ́lé má ègéǹsì ẹ̀. láti ilé olóhùn ara ẹ̀ bá mi ká lọ kájọ dára
agbọ̀nara wàrà. tí ẹni pé tó bá lọ́wọ́ rẹ bọ́dà mi àsìkò àlàbúrà lọ sí tọ́wọ́ tó bá ègéèsì ẹ̀ pé o mọ̀ kọ́lé níjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ́ ẹjọ́ jáde tó wà á lè lọ lé tiẹ̀ mọ́ tó wá fún ẹ yàrá kan bẹ̀ tó ń sun lọ́gbà orí ó lè lọ sùn lórí nígbà wà lẹ́fẹ̀ẹ́ kọ́ngbà oníkámọ́ra rẹ̀ kámọ́ kọ́lé pa àlè kọ́lé yóò fi gun ẹ̀ la ń dọ̀kan bílẹ̀ ayé ṣe rí nìyẹn. lọ́ọ̀rẹ́ ara mi ara rẹ̀ là ń lọ fún ẹni máa dá sọ sí ní lọ́rùn lọ́rùn rẹ̀ là ń wò rẹ̀ wá ojú tó máa bá ní kalẹ̀ ara mi kì í sára ṣe pín sọjí ayé rẹ̀. àìníkọ̀ rẹ̀ ní mọ̀ra mọ́tò tó bá ló ń fẹ́ ra mọ́tò tó bá wò pé àkótí tó kó ní mọ́tò ẹ kó ní nǹkan báyìí kó tó ní mọ́tò tó bá sọ fún tí ò bá gbà sọpọ́ọ̀tì ẹ̀ síbò ló lówó tó ẹ fi ra mọ́tò rẹ̀ bẹ́ẹ̀ náà. ìfura ní tòun àgbà ọba gbogbo wọlé ọ̀rẹ́ wa ọ̀tá ń lùlù kó bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ni wọ́n fẹ́ rí ó ṣeé ṣe tó ń dùn tó ń dára sọ́ra fún wọn tánà. torí tó bá ní ọmọ ra mọ́tò náà tó bá pàpà wá ra mọ́tò náà níjó bá wá ní kó yẹ mọ́tò ní ó fọ̀rọ̀ gún ẹ la pé ṣé bó ní àmọ̀ ra mọ́tò ṣébí náà lọ́wọ́ ayá nìsín ọ̀gá fún ẹ bàbá kinní kan àwàdà ní ó fi ṣe bẹ̀ẹ́ ẹ̀gún ló fi gún ẹ lára yẹn. àwọn nǹkan mẹ́ta báyìí là ẹ sọ pé kọ́ọ̀rẹ́ èèyàn mọ̀ ṣe ṣé wàá rí ayé tá a wà ẹ́ ta lọ̀rẹ́ rẹ gan. oríṣiríṣi ọ̀rẹ́ ló wà nílé ayé àwọn ọ̀rẹ́ kan wà wọ́n wà lóyà sí ẹ 100% ni nínú ríríjẹ nínú àìríjẹ wọ́n á dúró tí ẹ̀ tọ́ ni. fèrè ọlọ́jẹ wọ́n fẹ́ náà ṣe mí pé báwo fẹ́ wá pẹ̀lú mìíràn fa orí ọ̀fẹ́ lórí gba ọ̀rẹ́ mi orí ọ̀fẹ́ lórí gba àǹtí. àwọn ọ̀rẹ́ kan wà torí pọ́n ríjẹ lọ́dọ̀ ẹ̀ náà fi ń tẹ̀lé ẹ tó bá kú díẹ̀ káàtó wọ́n ó sùn sẹ́yìn fún ẹ. àwọn èèyàn kan bẹ̀ lábẹ́ tó ní láàkà ìjọba orí ẹ lọ. owó mi rántí ìkan ọgbọ́n àtẹrù tọ́jọ́ ń ṣe. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ilé ayé tá a wà yìí olówó ló ní pọ́blẹ́mù tó pọ̀ jù àwọn kan wọ́n ń rò pé olówó ò ní ṣòro olówó ló ní ṣòro tó pọ̀ jù torí gbogbo ẹni tó bá ti lówó tó ti níláárí tó ti ṣe nǹkan dáadáa wọn èrè ní ṣàánú wọn tó bá ní pọ́blẹ́mù. àwọn èèyàn kan bẹ̀ lábẹ́ tó ní láàkà ìjọba orí ẹ lọ. ṣé tó gbọ́ ọgbọ́n ara mi ọ̀pọ̀ nínú iṣẹ́ ìwúlò. tó lọ ń bá gbé èèyàn ga ìṣòro tó lówó mọ́ ní ni kó lọ́ọ́ mọ́jọ òun wálẹ̀ torí tó bá wálẹ̀ yóò jà mọ́lẹ̀ tán yan ni kò sẹ́ni tí ó ṣàánú ẹ̀ bó lọ tọrọ nǹkan wá ló má wọn ṣeré ni. ẹsẹ̀ tí àti mọ̀tò nígbèsè apá kan ẹrú ló wá ṣe lọ́dọ̀ mi ìdí mo bá rìn sí ìlú máa lọ ó ní ọgbọ́n lè yẹn fi. láfi mọ́ sọ pé gbogbo tá a bá mọ́ ṣe nílé ayé tá a bá dúpẹ́ fọlọ́run tán ọlọ́run mọ̀jà ara padà sí burúkú ó wà nínú tó yẹ ká mọ́ sọ gbogbo ìgbà tá a bá wà láyé torí ẹ̀ ń bá ti rí jẹ tó ti rí mu tó mọ́ ń bá dáa tí gbogbo ẹ̀ dáa tó o bá níṣòro kò lẹ́ni tí ó ràn ẹ́ lọ́wọ́ ìwọ ràn wọ́n lọ́wọ́ ńgbà tí wọ́n ní òun bẹ̀ tí wọ́n bá wá ní kò lẹ́ni tí ó ràn ẹ́ lọ́wọ́ kó lè jẹ́nu fámìlì ó lè jẹ́nu ọ̀rẹ́ ó lè jẹ́nu ẹbí ó lè jẹ́nu ará àdúgbò kò tẹ́ni tí ń ran lówó lọ́wọ́ wọn ò mọ̀ sọ pé ó máa wọ́n ń gan ni tó lówó èkú pẹ̀lẹ́ báyìí wọn á ló máa wọ́n ń gan náà ni. onílárí ọ̀rẹ́ mi kò sẹ́ni tó mẹ́ni tó mọ̀lá. ọ̀pọ̀lọpọ̀ ṣọgbọ́n wọ́n sọ fún wọn ní kọ́lọ́gbọ́n. ẹjẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́sọgbọ́n kì í sáà nìkan la gbọ́n tá a bá fọ̀rọ̀ lọ́ra wa wò ẹ̀yin náà wò nígbà míì tẹ́yàn bá fún ẹ nímọ̀ràn délé kò digest ẹ̀ wò ǹjẹ́ tó sọ fún mi yìí ṣé mọ̀ àwọn ìmọ̀ràn àwọn advice kan wà tó jẹ́ pé wọ́n fún ẹ yóò bá bi tí ò dá lára rẹ nítorí pé advice tó dáa ni tábàlẹ̀ tí wàá rí i pé o kì í gbóòótọ́ ọ̀rọ̀ ètò fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ fún ẹ fọ́ọ̀tì ọ̀rẹ́ rẹ kọ́ yẹn fọ́ọ̀tì tiẹ̀ nítorí o kì í gbàmọ̀ràn ni. ọjà kan fẹ́ ní ìlú yẹn mo ti rí tẹ́ lórúkọ yẹn igi kan fẹ́ ní ìlú yẹn. èmi dúpẹ́ fọlọ́run wo gbogbo ìgbà ni máa ń dúpẹ́ fọlọ́run kò sí ipò tá a bá wà láyé yìí tá a já máa dúpẹ́ fọlọ́run ní orí jẹ òrí jẹ orí mu òrí mu máa dúpẹ́ fọlọ́run ní torí gbà tí nǹkan bá ṣẹlẹ̀ ṣẹ láàrin kan tó bá dàrú yẹn ò bọ́n tọ́lọ́run fi fi ẹ́ pamọ́ lásìkò náà kí tó parí ètò mi lénìí ẹjẹ́ àwọn wò pé àwọn èèyàn wa náà tí wọ́n ń tẹ̀lé wa láti ìjọ ìdán àdúpẹ́ fún yín pátápátá káàrèdò náà ni ó sàn gbọ́n pa ẹ̀ ò lè bà mí tí ò lè bà mójú urgent bọ́dọ̀ àmì tó ṣùọ́ ẹ̀gbọ́n àdúró ti wa dúdú kazeem Dr. Bayo gbogbo yín la kí o ẹ wo àkùrà àjẹpẹ́ ikú ò nípa ago abáyé ẹ̀jìnà àbọ́dà mi gbogbo yín pátá kí ajírọ́ba ọ̀tún bá ń kàṣọ́ àkí gbogbo yín akí kábíyèsí náà gbogbo èèyàn tá a mọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń fẹ́ ká máa lọ wájú a kí wọn àwọn tó dẹ̀ tún wò pé
ká má lọ náà àtúnkí wọn torí tí wọn bá sọ̀rọ̀ ẹ ò relevant nìyẹn. káyà rèdò láwà àwọn kan ló kọ́ bẹ̀rẹ̀ ń Ghana tá a bá wọn lẹ́nu ẹ̀ àgbàdúrà kan lọlẹ̀ àwọn náà ò lè gbàdúrà káà náà lọlẹ̀ torí pé kí ni ojú ọ̀run tẹ̀yẹ fò láì fa kákàrà wọn àti pọ̀ tó ẹja pọ̀ sí ká gbé lókè ẹja pọ̀ sí àwọn tó wà níwájú tá a wo tiwọn tá a náà fi délé ilẹ̀ ọjọ́ orí kọ́ ló fi ń ṣe nǹkan gbà míì o lè jù wọ́n lọ ṣùgbọ́n àwọn ló wò níwájú Ọlọ́run jẹ́ káyé tiwọn náà bàjẹ́ gbogbo táwọn náà bá dáwọ́lé iléeṣẹ́ tiwọn náà mọ̀ ga ni àwa náà mọ̀ ga ni kò sí tó ń bẹ ní ayé tí ò ń tàn Ọlọ́run nìkan ni ò kí ń tán gbogbo àwọn tá a dárúkọ wọn James ọmọlógo ẹja dúpẹ́ lọ́wọ́ yín àbókí lamẹ́ríkà Collins lamẹ́ríkà Timi lamẹ́ríkà ìyàwó mi alájà kẹ́mi ak fashion àdúpẹ́ àtàwọn tá a jọ ṣẹ́ ní rédíò ń bí àwọn Yusuf Ògúnbáyọ̀ àfa àsáfìní adres bàbá Bísí ẹ wò mí à ń dúpẹ́ ni o pé at least ẹ tẹ̀lé wa Ọlọ́run nípa lẹ́yìn tí náà Lukman Ahmed lórúkọ tèmi ọmọ bàbá pélépélé ń ta kọ̀mọ́jẹ́ Ìbàdàn ní mi ń lé Olúyọ̀lé káyà ẹrù ńlá ó máa ń ṣe lóde òtó ti lé ẹ̀yìnkùlé lọ́tàwà ilé làṣẹ ní onígbẹ̀dú mo kí yín ọba àṣà Madam Sterling gbogbo yín la kí pátápátá ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì wá gbogbo ohun táyì náà dáwọ́lé ní òṣìṣẹ́ lágbọ́ Ọlọ́run òkè òkè ní gbogbo yóò máa lọ àwọn táyì dárúkọ náà gbogbo yín ṣàmẹ́ ní tàn èrò pọ̀ náà abánikámọ́ dákọ̀ náà Concord comrade ní Nàìjíríà ọmọ mi tó ṣùọ ni comrade mo kí ẹ ẹ̀kọ́ àdúró tì wá Ọlọ́run jẹ́ kí ni ajẹ́kápẹ́ fúnra wa ikú oró nípa gbogbo aláwọ̀ Ọlọ́run àwọn aláwọ̀ MC àwọn MC ni wọ́n ọmọ dáadáa ni gbogbo yín la kí o gbogbo ẹ̀yin tẹ̀ ń bá dá sí iléeṣẹ́ rédíò kálí mọ́ lọ sókè káyà rédíò bó o bá gbọ́ sóò lè bàmítì ni tó o bá rí sóò lo gọ́gù dúdú ni ká ẹ̀dùn náà la wà tá a ti ń dábìí ẹ̀dùn tá a ti gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń Ghana pátá la kí pátá àtàwọn tá a mọ̀ àtàwọn tó ń fẹ́ wa fẹ́ rí àtàwọn tí ò tún fẹ́ wa fẹ́ rí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí ẹni tí ò fẹ́ yọ̀ fẹ́ rẹ tó bá sọ̀rọ̀ ẹ̀yàn ó fẹ́ kó o tún múra síṣẹ́ tó ń ṣe ni. sọ̀rọ̀sọ̀rọ̀ òsì ń Ghana èèyàn mélòó ló sọ̀rọ̀ ń Ghana ó lọ wo Ìbàdàn how many FM ló wà ń Ìbàdàn abẹ́ tó 20 something lẹ́kọ̀ọ́ nǹkan abẹ́ tó 80 lókun so àti ìpọ̀ tó ẹ ń bá tún fẹ́ wọlé ẹ tún wọlé sí i ká máa bára wa ṣàṣepọ̀ ló dáa kò sọ́tẹ̀ ní nǹkan kan àwọn ìyàwó ìfẹ́ mọ̀ sọ̀rọ̀ kan lórí aago ni aláwọn kan ti kò sí àwọn tó wà níwájú tó bẹ̀rẹ̀ níwájú ẹja fún wọn níbà tiwọn àwa náà ti bọ̀ níwájú ní ìsinú ẹ bá tún bọ̀ lẹ́yìn tí wọn náà mọ̀ fà nígbà tiwa náà ni ayé ò ní parẹ́ mọ́ gbogbo wa lójú ayé tá à ń wá èèyàn ráyé bó o bá ráyé o ò lè dáyé mọ́ o ló wá jẹ́ pé kí ni kìràkìtà kọlà ẹni tọ́lọ́ ń bá ló máa dókè ní òdòkè wọ́mi ọ máa ń ṣe lóde òtó ti lé mo lẹ́yìn kù lélọ́tà wà ilé báyìí la ṣe ní gbé làágìrì fàágìrì ikú ọmọ gbọ́dọ̀ jù kàn lé ọlọ́fà mọ́jọ tó bá jù kàn ogun àbàmọ́ kó wọn lọ ogun ò ní kó mi ogun ò ní kó ẹ ogun ò ní kó gbọ́ àwọn tó ń gbọ́ mi pátápátá torí pé kí ni ìran tan pẹ́pẹ́ kan ìkókun jagbó ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ má fi mẹ́lò kó lè dá. TV radio, you can follow. Kaya TV radio, you can follow. Kaya TV radio, you can follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn.